bẹ́ẹ̀ àwọn Boko Haram kò ní gba Nàìjíríà mọ́ wa lọ́wọ́ báyìí. Ọ̀sẹ̀ tó kọjá yìí làbá máa pè lọ́sẹ̀ ẹ̀kún òun ò ṣe ní Nàìjíríà. Ojúmọ́ kan ìṣẹ̀lẹ̀ aburú kan ni. Bí wọ́n ti ń jíyàn gbé bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn míì. Nípínlẹ̀ Borno àwọn Boko Haram sì wọnú oko ìrẹsì kan níbi táwọn aráàlú náà ti ń jàrẹsì. Wọ́n sì pa àwọn èèyàn 43 lẹ́ẹ̀kan. Wọ́n ká wọn mọ́bẹ̀ wọ́n sì bẹ́ wọn lórí níkọ̀ọ̀kan. Kò sì sẹ́ni tí yóò gbà wọ́n, kò sẹ́ni tí wọ́n lè kì sínú oko ńbẹ̀, kò sọ́lọ́pàá, kò sí sójà títí tí wọ́n fi pa àwọn èèyàn náà tán. Bọ́rọ̀ yìí ti jáde làwọn ọmọ Buhari ti sáré gbèrò jáde. Wọ́n lòun ló kọ́ ọ́, ó ní kó àwọn èèyàn náà káwọn lára, ó dòun gan-an ni. Àwọn máa ṣètò láti rí i pé irú ikú bẹ́ẹ̀ ò tún wáyé mọ́. Bó bá jẹ́rú ọ̀rọ̀ yìí ló jáde látẹnu Buhari, èèyàn kan kò lè káyé ìgbà tí bàbá tó wà ní Aso Rock ti sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ọ̀rọ̀ kan náà ti máa sọ jáde lẹ́nu nìyẹn. Bí wọ́n bá pògún èèyàn yóò lò dòun, bí wọ́n pọgbọ̀n èèyàn yóò lò dòun, bí wọ́n pa wọ́n ní Sokoto ọ̀rọ̀ kan náà ni, bí wọ́n pa wọ́n ní Kàfàǹṣà ọ̀rọ̀ kan náà ni, bó sì jẹ́lẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò ọ̀rọ̀ kan náà ni. Látọjọ́ tí Buhari ti wá ń sọ pé òun yóò wá nǹkan ṣe sí i, kò rí kinní kankan ṣe o. Ohun tó ń ṣẹlẹ̀ ni pé kì í ṣe Buhari ló kọ àwọn ọ̀rọ̀ yìí, bóyá ló sì mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀. Ìdí ni pé bí Buhari bá mọ̀ ni ìtìjú yẹ kó mọ̀ òun náà pé irú ojoojúmọ́ tóun pa fáwọn ọmọ Nàìjíríà yìí ò dáa. Gbogbo ìgbà tó bá ti lóun yóò ṣe kinní kan sọ̀rọ̀ náà, kò sí kinní kankan tó máa ṣe. Níbẹ̀ lọ̀rọ̀ náà ó sì dákẹ́ sísí táwọn Boko Haram yóò fi tún pẹ̀lú míì jẹ. Wọ́n ti pariwo títí pé kí Buhari láwọn ọmọ olórí ogun ẹ̀ lọ, pé wọn kò kúnjú òṣùwọ̀n, tàbí báwo làwọn ọmọ ogun afẹ̀míṣòfò tí wọn kò lè tẹ́gbẹ̀rún 5 nínú igbó yóò ṣe wá kojú àwọn sójà tiwa tí wọ́n lé lẹ́gbẹ̀rún lọ́nà 300 tí wọn yóò sì máa borí wọn ní gbogbo ìgbà. Ó hàn pé apá àwọn sójà wa kò káwọn Boko Haram, bẹ́ẹ̀ kì í ṣe pé àwọn sójà wa kò lè jagun. Àwọn tí wọ́n fi ṣolórí wọn ni wọ́n ń ṣe kátikàti. Síbẹ̀ bí gbogbo ayé ti ń pariwo tó yìí, Buhari láwọn olórí àwọn ológun yìí náà lòun ó máa lò lọ, nítorí kò sí kinní kan tó ṣe wọ́n. Bẹ́ẹ̀ mẹ́wàá ń ṣàwọn olórí ológun yìí. Tàbí bí nǹkan ò bá ṣe wọ́n, báwo làwọn Boko Haram ó ṣe máa ṣe báyìí fún wa, tí wọ́n sì máa fojoojúmọ́ pa àwọn aláìṣẹ̀, tí wọn yóò máa fẹ̀mí wọn ṣòfò báyìí, tí kò sì ní sẹ́ni tí yóò gbà wọn kalẹ̀. Àfi kẹ́ ẹ bá wa bẹ Buhari kó jí gìrì, kẹ́ ẹ sì fẹnu ìpè báwọn tí wọ́n ń purọ́ funfun lójoojúmọ́ sọ̀rọ̀, k'Ọlọ́run gbé bùkátà tó jagbára tiwọn náà lọ lé wọn lọ́wọ́. Kẹ́ ẹ wá sọ fún Buhari pé kó wá nǹkan ṣe sọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí. Àwọn tó bá yẹ kó yọ níṣẹ́ kó yọ wọ́n, kó sì fà wọ́n tí yóò yanjú ìṣòro Boko Haram ṣo lórí àwọn jagunjagun wa. Ẹ tètè sọ̀rọ̀ o, kí gbogbo ìlú tètè sọ̀rọ̀, nítorí bá ò bá sọ̀rọ̀ tẹ́sẹ̀ àwọn Boko Haram yìí bá rinlẹ̀ dáadáa tán lẹ̀ Haúsá, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò kárí o. Ọlọ́run má jẹ́ kí Boko Haram gba Nàìjíríà lọ́wọ́ gbogbo wa o. Ó ṣojú mi kò rọ́ nìyẹn nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.